kí gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáńlá ayé wípé wọn kú dédé àsìkò yìí. A tún ti wà ní ọ̀dọ̀ bàbá wa ìránṣẹ́ Ọlọ́run àti wá bá ṣe ń wá. Bẹ́ẹ̀ náà ni mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé náà máa wà níkàlẹ̀ láti gbọ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu ìríjú àti ọkàn ìyẹn Prophet Michael Olohumbe tí ìjọ wọn wà ní Akínyàndé ní ìlú Èkó ní Ìkẹjà God Livet Ministry tó wà ní Akínyàndé ní Òjòdú nílùú Èkó ń bí. Bàbá ẹ kú kalẹ̀ o. God bless you. Amen sir. Bí ọ̀rọ̀ tí à ń bá lọ tí ẹ̀yin olólùfẹ́ wa náà ti mọ̀ wípé ìmúṣẹ ìran tá a bá lọ apá kejìlá wa wà báyìí. Kí ló ń fà á tí ènìyàn tó ń fi ń sọ pé ìran báyìí ló ṣe máa rí báyìí ló ṣe máa rí wọ́n máa tún fi táìmù sí i tí ìran yẹn ò dẹ̀ ní wá sí ìmúṣẹ nígbà tí táìmù yẹn bá dé. Kí ló fà á tí ìrìn àjò èèyàn fi ń lọ lẹ́gbàá sí ibi ọ̀sọ́pọ̀ ọmọ ológo ni kò padà wá rí ògo ẹ̀ lò? Kí làwọn nǹkan tó ṣe tí ìmúṣẹ ìlérí yẹn ò ṣe wá sí ìmúṣẹ? Ẹ ṣé olóòtú, níbikíbi tí ẹ ti ń wò mí ní gbogbo àgbáyé, orúkọ mi ni Prophet Michael Olohumbe Àkàndé Olódùmarè, olùdásílẹ̀ ìjọ Lord God Livet tí ó wà káàkiri ṣùgbọ́n ẹ̀ka nọ́mbà 8 ọmọbọ̀gẹ̀ Akíọdé ibẹ̀ láti wà tí a ti ń sọ̀rọ̀ báyìí. Kí ni ọ̀rọ̀ tí ẹ ń sọ yìí nípa ìmúṣẹ ìran? Apá kejì ni gbogbo wa wà yìí. Màá fẹ́ kó tẹ́tí kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé mo mọ̀ pé wọ́n gan ní ìran rere. Mo dẹ̀ mọ̀ pé nǹkan tó ń yọ ìran yẹn lẹ́nu òun ló mọ̀. Má wàá rò pé nǹkan tó ń yọ ìran yẹn lẹ́nu ó lè mú kí ìran yẹn kó má fọ òun. Ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìran òun ló ti ṣègbé nípa pé agbára tó tẹ rí ìran yẹn ba àbí agbára tó kọjú ogun sí ìran yẹn tí oníran òdè lè jagun yẹn ní àjàyànrí tó fi mú kí ìran ayé rẹ̀ kí ìjákulẹ̀. Àwọn ń pe agbára kan ní ìjákulẹ̀. Ogun ayé ló máa ń fa agbára yẹn. Tá bá ń sọ̀rọ̀ nípa ogun ayé bẹ̀rẹ̀ ní àtinú ìdílé ènìyàn. Ogun ìdílé, tó máa ń sọ̀rọ̀ ogun ìdílé, wọ́n ń sọ̀rọ̀ ogun ọmọ ìyá ènìyàn, ogun ìdílé bàbá, àwọn ẹ̀gbọ́n, àwọn ẹbí, àwọn tá a pè ní fámílì, àwọn náà ni wọ́n kọ́kọ́ máa ń jagun lùyàn. Tó bá tún pe ogun ìdílé, wọ́n máa ń pe ogun ìyàwó, ogun ọkọ nígbà tí wọn ò bá wà ní ìkanṣo tó jẹ́ pé bóyá ìgbéyàwó wọn bíi frustration náà fi marry ara wọn tí kò sí ìmísí Ọlọ́run nínú ìgbéyàwó yẹn. Ẹ̀rí tí ìyàwó ń ṣe tiẹ̀ lọ́tọ̀ tàbí tí ọkọ yìí ṣe tiẹ̀ lọ́tọ̀, definitely tó ẹ pọ́pọ́ yẹn ló ní ìran, ogun látọwọ́ ìyàwó á pa ìran yẹn. Tó bá jẹ́ pé ìyàwó ló ní ìran, ogun látọwọ́ ọkọ á pa ìran yẹn. Àwọn obìnrin kan wà tán ní ìran rere tó jẹ́ pé ó jẹ́ pé kí ìran ayé wọn kó bú jáde kan jẹ́yàn. Lóòótọ́ ó jẹ́ kan rí bẹ́ẹ̀, ṣùgbọ́n irú ọkọ tán ní kò fẹ́ kíyàwó ẹ̀ ṣe rere. Pàápàá tó bá jẹ́ pé obìnrin yẹn jẹ́ ẹni tó ń tajà tó dẹ̀ fẹ́ wá di pé tọ́jà ẹ ti ń búyọ tó di pé ó jẹ́ kọ́kọ́ ẹ̀ fún lówó kún kó dá company sílẹ̀, á wá wò bóyá ó máa ṣe ìgbéraga nígbò bá yá. Irú obìnrin bẹ́ẹ̀, mo ti gbọ́ nǹkan láìpẹ́ yìí nínú ìnọ́fìsì náà tá a ṣe kọjá. Obìnrin yẹn wá láti Mòwe Ìbàfò, ó ní láti sọ pé ọkọ òun ó dẹ̀ pa gbogbo iná ògo òun pátápátá. Kí ló fà á? Ìyàwó ẹ̀ dá company kan sílẹ̀ kékeré, ó dẹ̀ fowó, òun náà ló fowó kún fún, òun náà dẹ̀ ló tún ń ṣe nǹkan pé kí gbogbo ẹ̀ bàjẹ́, ó dẹ̀ bàjẹ́ pátá nítorí pé ó rí pé gbogbo ayé ti ń wá ọkùnrin yẹn wá. Ẹlòmíì ń jowú, ó rí pé baálẹ̀ ń wá sọ́dọ̀ ìyàwó ẹ̀, àwọn ọkùnrin jankan ibi tóun bá jókòó òun á máa rí mọ́tò oríṣiríṣi lórí ọ̀dọ̀ ìyàwó òun yìí náà. Irú èwo lélẹ̀ kó má jẹ́ pé ìyàwó òun ti ń ṣàgbèrè náà. Nítorí náà fúnra rẹ̀ ló dá nǹkan síbẹ̀, fúnra rẹ̀ ló ṣe gbá. Nígbà tẹ́ni Ọlọ́run sọ mú ní gbogbo nǹkan tó ń ṣe yìí ara ilé ẹ ló já ẹ lógun. Ó ní bẹ́ẹ̀ ni sàmúmọ̀ báyìí ni ọkọ mi ti confess. Ó ní òun lòun dá nǹkan síbẹ̀ tóun fi lé gbogbo àwọn èèyàn lọ. Ìpé kóun ti ṣọ́ọ̀bù kóun wá jókòó sínú ilé, òun ò gbọ́dọ̀ ṣí ṣọ́ọ̀bù mọ́. Gbogbo àwọn ọkùnrin tóun ti mọ̀ yẹn ti tó, òun ò gbọ́dọ̀ rí kankan. Irú ogun kan nìyẹn torí ogun yẹn àtọwọ́ ọkọ ni. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọkọ mi tó bá rí pé ọkọ ẹ̀ ń ṣe, obìnrin mi tó bá rí pé ọkọ ẹ̀ ń ṣe rere láwọn pé tọkùnrin ìbá lọ ga ju bó ṣe wà yìí lọ, ó possible o, kò ní ronú jinlẹ̀. Ìpé bí ò tiẹ̀ ṣe nǹkan yẹn tó bá máa lọ bóbìnrin á lọ bóbìnrin,
tó bí ò ṣe nǹkan tó ju bẹ́ẹ̀ yẹn lọ bó máa lọ bọ́kùnrin á lọ bọ́kùnrin, kò ní ronú jinlẹ̀, kò ní fàdúrà jagun. Ihun tó máa ṣe ni pé gbogbo nǹkan tó ti ń da fẹ́nìkejì òun kó bàjẹ́. Ọ̀nà tí Sátánì lè gbà tó lè ba ogun ènìyàn jẹ́, ọ̀nà yẹn pọ̀ gan, kò ọ̀nà yẹn ò ń ṣe kan, ọ̀nà yẹn pọ̀ rẹpẹtẹ. Ó lè tọmọ àtọwọ́ àwọn ẹ̀gbọ́n àbọ̀wọ́ àwọn àbúrò kan ní tí bọ̀dá mi ti pọ̀jù, òun nìkan ló máa ń rọ́wọ́ yọ, òun nìkan ti lo kádàrá wa. Fún díẹ̀ yìí wọ́n máa bẹ̀rẹ̀ sáré wọlé egungun sọ ó lè gbò kọ́rọ́kọ́dù tí wọ́n gbogbo wọn ṣe máa bú yọ, bọ́wọ́ ẹ̀gbọ́n yẹn ṣe máa relè òun ni. Tó bá tẹ̀ ṣàbúrò wọn ni wọ́n á ní ṣé kó wá di pé wọ́n máa pa wọ́n ránṣẹ́, kò ń ṣe lójú àwọn, irọ́ ni o. Ó di pé dádì wa pè wá kán béèrè ọ̀rọ̀, àbúrò wa ni òun ló mọ̀ ọ́ sọ, òun ló mọ̀ ọ́ sí, kò ń ṣe lójú àwọn. Ẹ̀rí tó bá wo ìtàn Jósẹ́fù, Ọlọ́run sọ̀rọ̀ nípa ògo rẹ̀, bàbá rẹ̀ mọ̀, ìyá rẹ̀ mọ̀. Jósẹ́fù fúnra rárá ìmísí Ọlọ́run wà lára rẹ̀ because ìgbàgbọ́ tí Jósẹ́fù ní nínú Ọlọ́run ó pọ̀. Àwọn ẹ̀gbọ́n ẹ̀bọ́n ṣe gbọ́ Ọlọ́run gbọ́ tó wọ́n máa ń fi tara ṣe, ṣùgbọ́n Jósẹ́fù kò ní nǹkan kan ara kan ju pé everything about Joseph Ọlọ́run ni. Ó dẹ̀ ń gbàdúrà, gbogbo bàbá yìí ló máa ń gbẹ́kẹ̀lé Ọlọ́run kó tó ṣe ohunkóhun láti kékeré rẹ̀. That is why jẹ́ pé Ọlọ́run wá tì lẹ́yìn, bọ́n ṣe lò kán pa wọn ò ní pa, wọ́n tà lẹ́rú, wọ́n jù ibi làwọn rò pọ̀ ń ṣe. Nǹkan tí mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin tẹ́ níran nìyẹn. Sórí gbogbo ibi tó ṣe sí ẹni yẹn, mo fẹ́ kí Ọlọ́run kó sọ di àtẹ̀gùn, because tó o bá rí ìgbà Ọlọ́run gbọ́ tó o sì gba wòlíì gbọ́, ó ṣeé ṣe kọ́lọ́run lò mí fún ẹ lásìkò yìí. Tọ́lọ́run bá dẹ̀ lò mí fún ẹ lásìkò yìí, ó ṣeé ṣe kó o bẹ̀rẹ̀ sí rí ojú rere Ọlọ́run nípasẹ̀ pé èmi pẹ̀lú ẹjọ́ gbàdúrà pọ̀, àbí Ọlọ́run sọ ohun pàtó tó o lè ṣe nínú ayé rẹ tí ìran rẹ lè fi wá sí ìmúṣẹ. Yes, ó ṣeé ṣe kó jẹ́ pé lórí gbígbàdúrà pọ̀ yẹn kí ìran ayé ẹ kó lè wá sí ìmúṣẹ. Ọwọ́ agbára tó náà ń da ìdúró kó sọ di àtẹ̀gùn. Orin kan ló sọ sí mi lọ́kàn. Ó ní ẹni tó ní má gòkè, ènìyàn tó ní má kọjá, gbogbo ẹ̀dá tó ní má lálùyọ, lórí yín ni wọ́n gbà lọ, lórí yín ni wọ́n gbà lọ, lórí yín ni wọ́n gbà lọ. Gbogbo ẹ̀dá tó ní má gòkè, ẹ̀yin ẹ̀dá tó ní má kọjá, gbogbo ènìyàn tó ní má lálùyọ, lórí yín ni wọ́n gbà lọ. Ó possible, yes, because nínú ìwé Mark 12:29 wọ́n sọ òwe kan pé láti orí 29 yí pé òwe kan náà sọ ilẹ̀ Ísírẹ́lì pé a ti mú gbogbo ìran dákẹ́, ìran ò lè wá sí ìmúṣẹ mọ́. Bíbélì ní kán má sọ mọ́, ta ló ní ìran ò lè wá sí ìmúṣẹ? Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń jó lórí tí ò kì í rí kankan ṣe. Sakaraya 3:3, ẹ̀rí Joshua olórí àlùfáà ni, ṣùgbọ́n aṣọ èrí ló wọ̀. Àyèmọye ẹni tó jẹ́ pé nógo ṣùgbọ́n tí aṣọ èrí ló wà lọ́rùn ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ àfi tí iná bá bọ́ṣọ èrí yẹn dànù. Yes, iná lè ṣe. Àfi tí iná bá bọ́ṣọ èrí yẹn dànù. Pàápàá ìwọ tán bí sílé polygamous, bẹ́ẹ̀ ìdílé polygamous ní kọ́kọ́. Bẹ́ẹ̀ ni bàbá ẹ lè fẹ́ ìyàwó kan àti bàbá ẹ kan dẹ̀ bí ẹ, ṣùgbọ́n kó jẹ́ pé ogun tó wà ń bẹ̀ láàrin ìwọ àtàwọn ọmọ ìyá ẹ̀ àtọmọ bàbá ẹ̀ náà ni, tógun yẹn á le ju ogun ará àta lọ. Bíbélì wípé Jésù wípé ara ilé ẹni ni ọ̀tá ẹni. Ẹni tá a jọ ń jẹun nínú àwọn kankan náà, òun náà ló tún ṣọ́yọ̀ ní ìgbésẹ̀. Ṣó possible kéèyàn wà níwájú ẹ̀ kẹjọ máa jẹun kó ẹ pé òun náà dẹ̀ tún ní ọ̀tá ayé ẹ̀, òun ló wà ní ayé ẹ̀, òun ló wà lẹ́yìn tó tún ṣọ́ ẹ ní ìgbésẹ̀. Sórí èèyàn kì í gbọ́n tó ẹni tó máa ń ṣọ́ ni. Ìdí nìyẹn tó yẹ pé èèyàn gbọ́dọ̀ ní wòlíì. Èmi máa ń sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ní wòlíì tó gbàgbọ́ tó ń dá ìdámẹ́wàá ìdédé tí ó ti rí wòlíì ẹ̀ tọ́lọ́run ti fún ní wòlíì tiẹ̀, ó lè jẹ́ mi, ó lè jẹ́ lómi, tọ́lọ́run fún ní wòlíì tiẹ̀ tó dẹ̀ dá ìdámẹ́wàá ẹ̀ sí ọwọ́ wòlíì yẹn, sínú ìjọ yẹn, tó dẹ̀ gbàdúrà tí ọ̀nà ẹ̀ ti là, ọ̀nà ọdún yàn bẹ́ẹ̀ ò lè di láíláí. Because ìdámẹ́wàá fúnra rẹ̀ nísìn ó máa ń pa ògo tọ́mọ ológo bá mọ̀ pọ́n dá ìdámẹ́wàá. Mo ń ṣoore fún gbogbo èèyàn, I give everybody million, I give everybody 1,000. Tí táìtì ẹ tó bá jẹ́ 20,000 ó ju 10 million tó fún yàn lọ, mo fẹ́ kí yẹn lọ yí ẹ gbogbo ẹ̀yin tó yẹ pé ìgbéraga kan wà fún tẹ máa ń dá ìdámẹ́wàá, tẹ máa ń fi ìtọrẹ àánú sí ìdámẹ́wàá. Má ṣe kárí mi, ìtọrẹ àánú ìdámẹ́wàá ò ṣe kárí mi o. Lọ́mọ lónìí ìdámẹ́wàá kò ṣe kárí mi. Ẹlòmíì tó bá nógo tí ò bá dá ìdámẹ́wàá bó ti jẹ́ kó dá ìdámẹ́wàá, jẹ́ kí n sọ fún ẹ, ó ń bọ̀ wá lọ́lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. A ní àwọn tó fún ní 1 million, 2 million, 3 million, 5 million, 10 million, àwọn náà máa ṣogun jà. Bẹ́ẹ̀ ni
nínú owó tó fún wọn, wọ́n á lọ máa lọ rẹ irú epo orí ẹ̀jẹ̀, wọ́n á lọ máa lọ bí àwọn èèyàn níṣẹ́ sí ẹjọ́ ẹ bá mi gbígbà pé kò gbé ayé ẹ kò gbélé wọn lọ́wọ́, òun náà máa dùn. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n níbì kan ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo tó ń san ìdámẹ́wàá ẹ̀ sí, ìdámẹ́wàá ẹ̀ máa dúró bí ẹ̀mí, á kọjú ogun sí ẹni tó ń du káàkiri tó ń ṣàánú, á dẹ̀ gbèjà ẹ ní ẹsẹ̀ ògbèjì, á bá ọ̀tá ẹ̀ jagun, á dẹ̀ borí rẹ̀ wọ́n hàn, wàá lè lu àlùyọ. Ìwọ́gbọ́n tí ẹ̀ ní mọ̀ pọ́n ṣe kankan fún ẹ, ẹni tó máa rò ní pé ọlọ́run kẹ́ ọlọ́run gẹ̀, ìdámẹ́wàá yẹn agbára ìdámẹ́wàá lọ́lọ́run ń lò fún ẹ tó fi ń gbọ́n tó fi ń ṣe fún ẹ tọ́nù ẹ fi dàbí pé ọ́n ju bí sí ẹlẹ́sẹ̀ o ò lè ṣubú ni, o ò lè ṣubú because first thing tó kọ́kọ́ ń ṣe, bíbélì sọ pé ẹ fi èyí dán mi wò bóyá mi ò ní bá kòkòrò ajẹnirun. Àwọn kòkòrò ajẹnirun kan wà, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o, àwọn ogun ìdílé ló ń jẹ́ bẹ́ẹ̀ o, àwọn ọmọ ìyá wọn bàbá ìyàwó ẹ̀gbọ́n àbúrò gbogbo ọ̀gá ibiṣẹ́ gbogbo wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ o, àwọn tẹ́jọ́ ń jẹ tẹ́jọ́ ń mu, àwọn tẹ́jọ́ ń sùn tẹ́jọ́ ń jarun pàdùrà yín, òun ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kòkòrò ajẹnirun yẹn tí ọlọ́run bá máa bá wí, ìwọ máa gbọ́ ohùn ọlọ́run, gbọ́ ohùn alóore tó ń sọ̀rọ̀ yìí, wàá dá ìdámẹ́wàá rẹ ní ọ̀nà tó pé àti tó yẹ, ọ̀run á dẹ̀ dìde. Bẹ́ẹ̀ ni ọ̀run á dìde, ṣùgbọ́n ẹni tí ò ná ọlọ́run tó ní kọ́run dìde, ọ̀run wo ló máa dìde? Ayé gan ò lè dìde fún irú èèyàn bẹ́ẹ̀, ó máa jákulẹ̀ náà ni, kò sí bó ṣe lè ṣe. A kàn máa sọ pé mo ti ka millions rí, mo ti ta mọ́tò rí, mo sọ fún arákùnrin kan l'Amẹ́ríkà, mo ní ọ̀gá mo rí pé o máa ta mọ́tò nínú ayé, ṣùgbọ́n gbàdúrà onídàádi mo ti ta mọ́tò rí, I used to send, mo máa send mọ́tò wọn bẹ́ẹ̀ tí mo ṣe wáyé bóyá ni mo lè 100,000 tí mo lè fi jẹun. Lóòótọ́ mo nílé l'Amẹ́ríkà ṣùgbọ́n àti jẹun ó ti bọ́ sódì. Mo ní jẹ́ kí n sọ fún ẹ, ìwọ fúnra rẹ lógun ayé ẹ, ṣùgbọ́n kò fẹ́ gbọ́. Ẹlòmíì ò fẹ́ gbọ́ ti fi too big, kò fẹ́ gbọ́. Ìwọ fúnra rẹ lógun ayé ẹ. Ìjọ dẹ́dà mẹ́wàá rí, mo máa ń da tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ẹ́ta, mo máa ń dá ìdá mẹ́wàá lọ, I give people 2 million 10 million 4 million, mo ní ṣe good. Èwo ni kí o máa fi ẹ̀tẹ́lẹ̀ kó máa palàpálàpà, a ní kó ṣe tó, ó ní kò ṣe tó ẹ̀dọ́ náà kí tẹ́ mo bèbèrè gbogbo yẹn, ní o bèrè gbogbo yẹn, jẹ́ kí ọlọ́run kó jẹ́ kó gbọ́ràn. Gbogbo tó sọ ẹ̀yẹ kọ́ ní nǹkan tó máa gbà ẹ́ là, ń tó máa gbà ẹ́ là. Ìdá mẹ́wàá ẹ lè jẹ́ 200,000, dá má dá 10 million. Tó o bá fẹ́ ṣe yẹn lọ́tọ̀, ìdá mẹ́wàá ọ̀tọ̀. Èmi ò sọ fún yín pé kẹ́yìn tẹ́yìn ṣe jù bẹ́ẹ̀ lọ, kẹ́ má ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìdá mẹ́wàá ẹ má pariwo. Tí ọkọ àti ìyàwó bá káàní wọn bá mọ́ dáadáa náà lè pera pé darling, how far about your tithe? Yes, I put it in my envelope. What of you? Okay, let's go and give God in the church. Ó máa ní bíbélì gan sọ pé every month, ó wà ní bíbélì every month ní ìdá mẹ́wàá. Bẹ́ẹ̀ni gbogbo oṣù lọ́sẹ̀ tọ́jú ẹ̀, tó pin oṣù bá ti dé kó tó mọ́ṣù tuntun lọ dá ìdá mẹ́wàá ẹ̀. Èèyàn máa ń dá jẹ́ sọ fún ẹ ibi tó máa ń dá ìdá mẹ́wàá sí. Wọ́n ń dá ìdá mẹ́wàá sílé ọmọ aláìní o, ìtọrẹ àníná ń dá sílé ọmọ aláìní. Ẹnì kan ṣo tó máa ń dá ìdá mẹ́wàá fún priest, oúnjẹ àwọn wòlíì ni, kó ń jẹ́ má lè tán nílé Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kò ń ṣe jọ́sù wòlíì tó bá ní ṣọ́ọ̀ṣì, kò ń ṣe wòlíì tó yẹ pé inú yàrá ẹ̀ ní ṣọ́ọ̀ṣì o, wòlíì tó bá ní ìjọ. Bíbélì sọ pé ẹ ṣe yìí kí oúnjẹ má lè tán nínú ilé mi. Tí wòlíì máa gbàdúrà fún yàn kó máa fọwọ́ rárá, káwọn èèyàn sáré jáde ebi ń pa wá, ó di Paul Peter àti Johannu, wúrà fàdákà ẹni kò ní orúkọ Jésù. Láyé ìsìn wúrà fàdákà wà á fi kún orúkọ Jésù fáwọn èèyàn ni. Ebi ń pa ẹ́, ọmọ mi ebi ò lè pa ẹ́. Evangelist Olúwàbẹ̀ yẹn, ẹ gbé báàgì rice kan, ẹ gbé fún lágbájá, ẹ bá mi fi 5,000 tí fún. Mo gbàdúrà fún ẹ kó tó jẹ ilé ìtàn, ọ̀run á púpọ̀ ní púpọ̀. Tẹ́ ẹ̀yin ò bá dẹ́dà mẹ́wàá kí pásítọ̀ ní tó máa fi ṣe, ṣẹ́rù pásítọ̀ yẹn ṣó máa lè bẹ̀rù Ọlọ́run? Kò ní bẹ̀rù Ọlọ́run. Bó ṣe máa jí owó òjò rẹ̀ ṣe ti pásítọ̀, owó òjò ló máa jí mú. Bó ṣe máa ṣe tí ò ní ṣe fẹ́ nu Ọlọ́run, bó ṣe máa wá irọ́ tó máa pa fáwọn èèyàn, òun ló máa ṣe. Kò ní dúró lórí òtítọ́ because àwọn èèyàn gan náà dúró lórí òdodo láti ṣàánú fún. A wá wò pé òun máa ń lajú sílẹ̀ kí a máa jẹun lọ ni. Now òun náà wá máa wù, á bẹ̀rẹ̀ sí mú gbogbo ẹ̀ mọ́ra wọn, now ṣùgbọ́n tí wọ́n tí ó ń gbàdúrà fún tó dẹ̀ ní ìgbàgbọ́ nínú ẹ̀,
tó ní ojú àánú ipe okay man of God I've sent my tithe God bless you sir yes and then kí ni tẹ́ fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì yẹn èlò lẹ́pẹ́ náà iye báyìí ni okay máa send yẹn náà nísìn ìyẹn o lè pariwo yẹn bẹ́ẹ̀ tithe yẹ kò ṣe pariwo tithe ò lè pariwo tó bá send tithe tán shut up your mouth ni má sọ fẹ́ di kankan ṣùgbọ́n ìtò tó fẹ́ send yẹn lè pọ̀jù tithe lọ o lè announce yẹn pé family ni o ẹ kóra yín wá o mo fẹ́ lọ ra mọ́tò fún pásítọ̀ kan ìyẹn kò ń ṣe ìdámẹ́wàá kọ́ yẹn ìdámẹ́wàá ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ you pay your tithe secretly ọlọ́run àti àtẹni tó dáa fún òun ló mọ̀ ó wà ní nǹkan tó ń já àwọn èèyàn lógun tí ò ń jẹ́ kó gbọ́ àwọn èèyàn kó bú jáde ó wà ní nǹkan tó ń já àwọn èèyàn lógun tí ò jẹ́ káwọn èèyàn kó ṣe rere ìyẹn ìdámẹ́wàá kò ń ṣe ìdámẹ́wàá nìkan náà ogun ìdílé máa ń ṣe ogun ìdílé àbí téèyàn ò bá mọ nǹkan tó jẹ́ kó ṣe ẹlòmíì ọmọ ológo ni kò jẹ́ kó gbọ̀n ẹlòmíì kò yẹ kó ṣàgbèrè nítorí pé ó jọ ọmọ ológo àgbèrè yẹn á máa tì á kàn máa ṣàgbèrè gbèrògbèrò á máa lúwẹ̀ nú àgbèrè á dẹ̀ báyé ẹ̀jẹ̀ á fàgbèrè báyé ẹ̀jẹ̀ náà òun àti bìlí pé a máa sọ pé òun náwó rí tẹ́lẹ̀ mo náwó rí gan tẹ́lẹ̀ mo náwó rí gan ó ṣe máa náwó yẹn lọ kí ló mú ẹ tó dówó ẹ dúró owó tó ní tẹ́lẹ̀ yẹn ò ṣe sún mọ́lẹ̀ kó o ní kọ́mpìnì mẹ́jọ mẹ́wàá kó máa dáadáa mẹ́wàá kọ́mpìnì mẹ́jọ yẹn kó wá wò ọmọ kan bẹ̀rẹ̀ ìdá mẹ́wàá ẹ̀ látòrí 4,000 obìnrin bìnrin ó jáde yunifásitì ọmọ mùsùlùmí ni òun nìkan nínú ìdílé wọn nìkan ló márì kírísítẹ́nì bàbá ẹ̀ kórìíra rẹ̀ lágége ńbẹ̀ yẹn bàbá ẹ̀ kórìíra ẹ̀ náà wọ́n á sọ fún pé jẹ́ kí n sọ fún ẹ bàbá ẹ̀ tó kórìíra ẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan fún bàbá ẹ̀ wá ní dádì mo fẹ́ máa ṣe nǹkan fún rárá mi kí ni mo lè ṣe mo ní bí kí ló wà lọ́kàn ẹ̀ wọ́n ní dádì ó ní mo ronú sí pé kí n máa ṣe bakery mo ní bakery báwo ló ṣe máa ṣe ó ní mo náwó kan lọ́wọ́ tí mo ti tújọ máa lọ ra engine kan so mo dẹ̀ mọ bọ́n ṣe lè ṣe máa máa bake kéèkì mo ní fine ọlọ́run wà pẹ̀lú ẹ̀ gbẹ̀tì mo sọ fún ẹ lónìí máa dẹ́dà mẹ́wàá ó ní mo ṣe tán sà níjọ́ tó bẹ̀rẹ̀ tó rẹ̀ engine ẹ̀ṣẹ́ fi tó dẹ̀ calculate gbogbo engine and everything ó dẹ̀ rí pé ìdá mẹ́wàá ẹ̀rì ó kó wá ṣọ́ọ̀ṣì mo súre fún wọn àná ìtì ẹ̀ mo ní jẹ́ kí n sọ fún ẹ ó tòṣì láyé ẹ̀ mọ́ mo sọ pẹ̀lú gbàgbọ́ nípa Kristi àfi gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ń gbò máa dóṣù kejì dádì owó díẹ̀ mo fẹ́ lọ mo jọ ọlọ́run ṣe búrẹ́dì ẹ̀ gbogbo ayé ló tẹ́wọ̀ gbà sá so mo fẹ́ lọ ra engine kan sí ṣé ó ti tó bẹ́ẹ̀ yẹn ni ẹ̀yìn tí ó jẹ́ kékeré ó ní mo tún béèrè lọ́wọ́ àwọn èèyàn ọkọ mi náà fowó kun ó bá ra engine kejì ń gbò máa lóṣù kẹta dádì mo tún fẹ́ ra engine kan sí àwọn èèyàn ní ìdí búrẹ́dì gan ni iṣẹ́ là ń ṣiṣẹ́ lóru lọ́sàn-án mo ní ṣé ó di bẹ́ẹ̀ ni ó bá di ń gbò ṣe yẹn tán láti 5,000 ó ti ń lọ sí 80 ó ti ń lọ jù bẹ́ẹ̀ lọ ó náà fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe pure water ní ìsìn ó ń ṣe pure water ní ìsìn ó ń ṣe juice ní ìsìn ó ń ṣe bisikíìtì òun nìkan kò lọ́lẹ̀ kò jákulẹ̀ kò lọ Amẹ́ríkà kò lọ London kò lọ Germany kò ṣe kíní kan kò lu jìbìtì kò ṣe kankan tí ò da ó ń lọ náà Ọlọ́run ó dẹ̀ ń gòkè sí lójoojúmọ́ ìwọ tó wá sọ pé ó lọ bìkan ó lọ gbá ó lọ àwọn gbogbo jẹ́ sínétọ̀ ó jẹ́ ṣíàmánù jẹ́ tó tún á di pé ò ní gbogbo tó yẹ kó fi gbádùn ó ti lọ fi lọ́jù sótẹ́ ó kàn gbádùn ayé gbàgbàgbà ó ń ṣe ayé bí gbàtẹ́ pé wọlé kan lọ́lọ́run fi gba ayé lẹ̀ fún ó ná gbogbo owó tán gbogbo wọn ti jọ gbogbo múdùmúdù láìfẹ́ wọn ti jọ dànù gbogbo kan wà á dìbò ṣe rí mọ́ jẹ́ kí n sọ fún ẹ gbọ́ etí ẹni tí kẹ gbọ́ràn ẹni tí mo bá ń gbàdúrà fún àwọn tí mo bá ń gbàdúrà fún ó lè jákulẹ̀ nítorí màá bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ tó bá ti ní tí tó gbọ́rọ̀ mi ó di dandan kí ìgbésí ayé ẹ̀ kó nítumọ̀ gbọ́ tó o bá fẹ́ kó gbọ́ ẹ búyọ tó o fẹ́ kí orí ìran ayé rẹ now ọwọ́ ẹ̀ ló wà o this is another second chance tí Ọlọ́run fún ẹ pè mí lórí aago jẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ jẹ́ kí n ṣiṣẹ́ ìgbàgbọ́ fún ẹ jẹ́ kí n pẹ̀lú ẹ kájọ ké orúkọ Ọlọ́run kó wá wo bí Ọlọ́run ṣe máa jẹ́wọ́ sí àdúrà yẹn tí àánú máa ṣẹlẹ̀ tí àánú bá ti wá ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ sí dá ìdá mẹ́wàá ẹ̀ pa òfin Ọlọ́run mọ́ kó wá wo ìgbésí ayé rẹ kó wo bó ṣe máa rí mo fún ẹ lóṣù 3 oṣù 4 kó wá wò kí ayé ẹ ṣe smooth má ṣe jura ẹ lọ má máa fún owó káàkiri kó déwájú eléré kó wá gbé 10 million kó wá gbé rántí àwọn tí ò tí ì jẹ rárá ní ní kó má fún olórin lówó tó bá fẹ́ fún olórin lówó 500,000 ó ti dára 1 million gbé fún ní kọ̀rọ̀ kò jẹ́ pé kó wá máa ná 10 million nítorí pé ó ní 200 million tí yóò ṣiṣẹ́ sí
gbogbo àwádìí ń gbogbo ayé wọn yẹrù wọn lẹ́wọ̀n ẹ gbàdúrà fún àwọn lẹ́wọ̀n èmi náà ń pè ní kíní tí mò ń ná 50 million fún lórí kan tí mò ń ná 100 million fún lórí kan ṣé ìyẹn wá jẹ́ ògo ṣó jẹ́ ògo ṣó jẹ́ ògo olórí tó ná fún gan ṣó lè fowó yẹn ṣe rere nígbà tó yẹ pé bó ṣe wá ló lọ. I'm telling you tó yẹ pé òṣìṣẹ́ gidi kó tó rówó yẹn do you think you can spend it in that way? Like never. O ò lè ná bẹ́ẹ̀ so that òun náà tó pò ná dáadáa orí ibi tó jára ẹ sí òsàn dàbẹ́wàá òsàn kiri kan nísìnyí mi máa bá yín sòtò ọ̀rọ̀ tó bá fẹ́ rí ògo ẹ̀ lò pé nọ́mbà mi ó ṣeé ṣe kọ́lọ́run lò mí fún ẹ lásìkò yìí tọ́lọ́run bá dẹ̀ ti lò mí fún ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí ìsìn tó bá ti dìde o gbọ́dọ̀ ṣubú mọ́ tó bá ti dìde o gbọ́dọ̀ ṣubú mọ́ o gbọ́dọ̀ dìde ní títí láéláé o gbọ́dọ̀ dìde ní nítorí náà ó dìde Jésù Olúwa wa ó lè pe nọ́mbà yìí 070 360 38757 070 360 38757 091 356 42057 091 356 42057 nọ́mbà yìí ẹnìyẹn ẹ má gbàgbé àwọn programs wa ìṣọ́ òru tó ń lọ lọ́wọ́ yìí má miss ẹ o má miss ìṣọ́ òru yìí o níjọ́ Friday má jọ tún sọ fún ẹ o aago 9 la bẹ̀rẹ̀ mọ́jú kẹlẹ́lẹ́ ni tètè dé church yẹn tẹ́ ẹ̀ tí wà rí bó ṣe ń gbọ́ tó ṣe ń rí láti any state lèèyàn tí ń wá Abuja Kano Kwara Abẹ́òkúta Ìbàdàn kò síbi tí wọ́n ti ń wá darapọ̀ mọ́ lọ́sẹ̀ yìí kò rí pò wá má dẹ̀ gbàgbé Tuesday enough is enough program méjì yẹn kò ṣeé ṣeré enough is enough láago 9 tí wọ́n kì í jẹun wá títí di aago 12 ìwọ náà darapọ̀ mọ́ lọ́sẹ̀ yìí ó ṣe rere má dẹ̀ gbàgbé ńjọ́ Sunday yìí anointing service ń lọ lọ́wọ́lọ́wọ́ fún gbogbo orí tó fẹ́ ṣe rere orí ẹ̀ ló kàn ayé ẹ̀ ló kàn ọ̀nà ẹ̀ ló kàn ìran ayé ẹ̀ á wá sí rere Jésù Olúwa wa àdírẹ́sì ẹ̀ rèé nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ Akíọdé Òjòdú Bágà ìfẹ́ ni o yóò dára fún wa. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.